Yoruba jangolo. Jagomole, what's jagomole? Jagomole, what's jagomole? Jagomole, what's jagomole? Jagomole, what's jagomole? Baby, bí mo ṣe bá ẹ sọ lójoojúmọ́, ó ṣe kan tí mi ò lè ṣe because of you. Baby, àgbọn tí àgbọn ò bá kú, kò sẹ́ni tó lè rí omi inú ẹ̀, pàápàá ẹyin inú ẹ̀. Ìfẹ́ ẹ nínú ọkàn mi, ikú nìkan ló lè yà wá. I love you, baby. You possess all the quality I need from a good woman. Àgbà tí àwọn mi ti kú, kò sí obìnrin kan nínú ayé mi mọ́. Baby, wọnú ayé mi wà. Mi ò parọ́ fún ẹ. Ṣé lè jẹ́ kí n sọ̀rọ̀? Ètò ìkọ̀tọ̀. Okay. Nígbà tí ẹ rí mi lọ́nà ọ̀sìn, ẹ sọ pé ẹ fẹ́ fẹ́ mi. Ẹ jọ ẹ ò bẹ́yẹ múra, see how you look. Ẹ ò bẹ́yẹ dress. Ṣé ẹbí mi ṣe fúnra mi ṣe múra ni? Ẹ jọ báwo kí lè expect? Tí bá mú yín délé fún dáàdì mi, kí lè expect kan fún mi? Kọ́ sọ fún mi. Ẹ mọ̀ àwọn tó fi tì yín, àwọn ọmọ ní ọmọ láta, àwọn ọmọ tó máa ń gún gògó ọbẹ̀ àwọn tó fi tì yín. Ṣé irú èmi sí yín? Ẹ wò ẹ má jẹ́ sọ̀rọ̀ sí yín o. Rebecca, gbogbo eléyìí mo lè yọ ọmọ dáadáa ní mí. Wọ́n bá ní kò ṣe máa ṣe gbogbo ẹ̀ ṣé gbogbo eléyìí. Wallahi, I can remove it. Rebecca, gbogbo eléyìí wọn tí mo lè yọ ni. Mo love ẹ, baby, I love you. Which one will ṣe because of your love? I really love you and I want to care for you. Please, be my own. Okay, lẹ́gbọ́n mi, ṣé gbé tẹ̀sẹ̀ yìí? Mi ì tí mọ̀ bóyá mi ì tí ẹ̀ tí mọ̀ bóyá mo ṣe lè mọ yín lọ́lé. Mo ò tiẹ̀ tí lè sọ̀rọ̀ báyìí, bóyá later ṣá. Bóyá later mi ì tí lè sọ̀rọ̀ báyìí. Rebecca, fẹ́ kó o rò. If you are not in my life is meaningless. Okay. Tó bá sí nínú ayé mi, Deborah, please. Please. Mo ní mo ti gbọ́. Please. I can die for your love. Okay, mo ti gbọ́. But let me think about it. I then must sọ̀rọ̀ later. Okay, thank you. All right. Ẹnu ètò yìí lọ́sẹ̀ẹ̀sẹ̀ àlejò mi lónìí ìlú mọ̀ọ́ká ni gbogbo èèyàn ló mọ̀ ọ́ àmọ́ ẹ̀rù ń bà mí nítorí irú ẹni tẹ́yìn yìí jẹ́ tẹ́lẹ̀ Ọlọ́run tó wá kó tó gbàkóso ayé rẹ̀ àmọ́ ẹ̀rù inú kò sí ìtún máa bà mí jù bí kò ṣe pé mò ń wo báìbù lẹ́gbẹ̀ẹ́ ẹni tí àjọjókòó síbi ìyẹn òun fi mí lọ́kàn balẹ̀ pé kò ní í séwu àmọ́ èmi ò ní tórúkọ yìí dá nítorí tí n bá dárúkọ yìí ẹ máa wò pé ṣé òun ni ṣá àbí irọ́ ni mò ń pa ẹ jẹ́ kí ẹni yìí kó dárúkọ ara ẹ jọ̀ọ́ sà ẹ dárúkọ yín fáwọn aráalé ẹ jọ̀ọ́ àtorúkọ tó mọ̀ yín sí tẹ́lẹ̀ kẹ́ ẹ tó dorúkọ tẹ́ ẹ̀ ń jẹ́ ń sìn. Ògo ni fún Ọlọ́run ìwọ tó ń wò mí ò ní àlàáfíà àtayọ̀ láti pàdé mi lónìí orúkọ tèmi ò yí padà mi Israel Jacob Babalọ́lá tí gbogbo èèyàn mọ̀ nígbà yẹn nígbà tá a wà nínú ayé ìjọba jàǹgólò àwa náà ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe ìyanu nínú ayé wa nígbà kan rí àwa ti gúngò gọ́bẹ aṣọ lé ìgbẹ́ èèyàn di 35 kò síbi tó ti jà táwa gbérí wọlé gbogbo sáré àní ọmọ wa ni èèyàn bẹ́ẹ̀ lọ àbú ẹ̀bẹ̀ ọmọ wa ni àwọn aláàtúrẹ́ ni wọ́n bẹ́ẹ̀ yẹn bọ̀tà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí Ọlọ́run kọ sí wa nígbà tí a fẹ́ lọ ṣiṣẹ́ kan nígbà tí à ń lọ ṣe bá Ọlọ́run pàdé nǹkan ṣùgbọ́n ni nígbà tí màá làjú màá bára mi a dẹ̀ ti ń wàásù ìrìn Ọlọ́run àti lọ sí gáràjì àti lọ sí ọjà àti lọ sọ́gbà ẹ̀wọ̀n láti lọ wàásù. ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé o lóde ń béèrè yìí pé nígbà tẹ́ ẹ lọ ń wàásù fáwọn èèyàn ṣé wọn máa wò yín pé bí kọ́fẹ́ wò pé ẹni yóò lè wàásù fún yàn eléyìí yóò gún yàn ni. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo àdàpadà fún Ọlọ́run Bíbélì sọ pé ohun àtijọ́ ti lọ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà kò sí pásítọ̀ náà tàbí wòlíì náà tó gbóná táwa àwa ń jí òkú dìde à ń sàn gàdá lọ́mọ tẹ́bọ́ wá nílé ìjọsìn wa adití ó máa ń sọ̀rọ̀ òye yìí sìn odi ó máa ń sọ̀rọ̀ afọ́jú ó máa ń ríran
Ifá Ọlọ́run ti ṣe ọ̀kan ribiribi nínú ayé wa. Ẹ̀yin aráalé ọ̀rọ̀ yìí sì ń jẹ́ kàyéfì fẹ́mi ní ọmọ bóyá ń jẹ́ fẹ́yìn náà níbi tẹ́ ẹ bá ti ń wò mí nítorí ẹni yìí ní ilé jókòó bí mo ṣe jókòó kí n súnmọ́ báyìí tẹ́lẹ̀ nítorí wọn mi ò tó bẹ́ẹ̀ nítorí ẹni yìí ò ṣèyàn kékeré ìjọba ta ni ò mọ orúkọ tó mì ní alàgbà bàbá wa ẹ jọ̀ọ́ ń wo ni ilé ìjọsìn wà àti pé kí ni ohun tẹ́ ń ṣe lọ́wọ́ lákòókò yìí nílé ìjọsìn yìí tẹ́ fẹ́ káwọn aráyé mọ̀ àti pé irú àwọn èèyàn wo lẹ fẹ́ kọ́ wa máa bá yín jọ́sìn. Ẹ ṣe olótùú nǹkan tó gbọ́ wa sórí ètò lónìí ni pé a fẹ́ ṣe ìsọjí ọlọ́jọ́ méje 7 revival tó powerful gan. powerful revival tó wọ Ọlọ́run máa ṣẹlẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ ó ní agbára a dẹ̀ gbé àwọn ìránṣẹ́ jàkànjàkàn àgbẹ̀ wọn wá lára wọn ni Pastor Remote àwọn tó máa kọrin lọ́jọ́ yẹn ni Prince Olúbẹ̀nsìn tó máa kọrin àwọn Melody ìgbìyànjú evangelist Aluko àwọn tó máa kọrin lọ́jọ́ náà ni megalana náà máa wà ń bẹ̀ ó yẹ yín sìn apẹ onílé apẹ àlejò kẹwàá Jésù ń wòsàn Jésù ń gbàlà ẹ wá bá Jésù pàdé inú ìjọ wa ìgbàlà lọ́fẹ́ Jésù ń wòsàn Jésù ń gbàlà ará ọ̀rẹ́ ẹ wá tọ̀ wò oyin mọ́mọ́ tó a pè yín kẹwàá sí ilé ìjọsìn wa ìjọsìn wa wà ní Mọ́dẹ̀dọ̀rú street ní nọ́mbà 35 ní ilé Olóbó ibẹ̀ la wà sábọ̀dù wa náà wà ń ta. Gbogbo ẹni olólùfẹ́ ètò yìí kò ń pọ̀ dídùn púpọ̀ tó ṣókí báyìí lọ bẹ̀ oge kò ṣe rí ilé ìjọsìn wọn èmi náà mò ń bọ̀ ńbẹ̀ ẹjẹ́ á pàdé ńbẹ̀ ẹjẹ́ á lọ pàdé Jésù ti ní ká má wò ó pé ẹni yìí orí bákan rí tẹ́lẹ̀ kò sẹ́ni tó lọ́hùn ò lè lò nǹkan tó bá mọ́ lọ́hùn tó lo ìjọba jàngólò ẹ̀sìn tí ìjẹ́ bẹ́ẹ̀ mọ́ báyìí Ọlọ́run ti sọ ibi Israel ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá dáhùn tó lo alàgbà Israel kò sẹ́ni tó lè lò ẹ̀yin náà ẹ wá pàdé Jésù ńbẹ̀ lọ́sẹ̀ lọ́jọ́ mẹ́jọ là á máa pàdé lórí ètò jẹ́káyé gbọ́ lórí iléeṣẹ́ Solid Gist TV èmi lẹ́ẹ̀ máa bá o ẹ̀yin lẹ́ẹ̀ máa wò wá àwa là á máa wá orí o ó dàbọ̀. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ká ṣe tuntun gbafẹ́ Solid Gist TV we are the best. Gbígbé gẹ́gẹ́ Jésù pé ẹ yí padà ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. You the drunkard, you the smoker, Jesus is calling you. Ẹ yí padà, ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Bọ̀dá tó fagbó, gbígbó gẹ́gẹ́. Ẹ yí padà, ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ẹ yẹ gbọ́ tó lẹ́tọ̀ọ́, ẹ yẹ mọ ìjọba. Ẹ yí padà, Jésù gbàlà. Jésù wòsàn ọ̀rẹ́ ẹ̀wọ́ tọ̀wé oyin mọ́mọ́ Jésù gbàlà Jésù wòsàn ọ̀rẹ́ ẹ̀wọ́ tọ̀wé oyin mọ́mọ́ Jésù gbàlà Jésù wòsàn ọ̀rẹ́ ẹ̀wọ́ tọ̀wé oyin mọ́mọ́ Jésù gbàlà Jésù wòsàn ọ̀rẹ́ ẹ̀wọ́ tọ̀wé oyin mọ́mọ́ Jésù gbàlà Jésù wòsàn ọ̀rẹ́ ẹ̀yí padà. Pẹ̀lú àmúgbó ọbọ̀tẹ̀yàn jẹ́ ọbọ̀tẹ̀yàn lónìí jẹ́ ìjọba òun kù sí dẹ̀dẹ̀. Good morning, Lord. I know you come from heaven above. The Holy Spirit, you don't just pray. Good morning, Jesus. Good morning, Lord. Arákùnrin, ẹ kú dédé àsìkò yìí. Arákùnrin, ìjẹ́ ẹ ti mọ Jésù. Bíbélì sọ pé Jésù fẹ́ràn aráyé. Ó wá fi ọmọ rẹ̀ kó ṣoṣo tó bí. Ó wá yọ̀ǹda ẹ̀ fún wa láti kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Arákùnrin, ẹ gba Jésù gbọ́. Tomorrow may be too late. Ọ̀la lè pẹ́ jù. Arákùnrin, ẹ̀yin ẹ gba Jésù gbọ́. Ẹ̀yin ti ní Jésù bí. Arákùnrin, a ní ìṣọ́ òru ilé ìjọsìn wa Mọ́dọ̀dọ̀rú Evangelical Ministry. A pè yín síbẹ̀ kẹwàá. Ṣé ti gbọ́ arákùnrin? Kí a máa retí yín
Good morning, Jesus. Good morning, Lord. Ìjọba jàngólò. Àyírọ̀ ìjọba jàngólò. Jésù. Ilé ìjọsìn. Nǹkan míì ti dé. Ìjọba jàngólò Jésù. Aráàlú ó gbọ́ ilé. Sọ àlá ni mò ń lá látàárọ̀. Ó ga ọ́, ìjọba jàngólò. Olùbàdàn tó máa fíìsì. Ó ga ọ́, mo mi mọ̀ pé bàbá ilé change. Ṣé kí n wá lọ? Jẹ́ n wá lọ. Èmi jàngólò, orúkọ̀kú ọmọ mi, nípa ọmọ mi, bọ́sì ta fún mi. Kí ló pariwo wèrè? Kí ló ṣẹlẹ̀? Orúkọ̀kú. Ìyá wèrè ni. Èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀, èmi jọ̀wọ́ jàngólò. Orúkọ̀kú mo ti wá ẹ̀rọ sábẹ̀ sí àlọ́ sí ọ̀fọ̀ bẹ́ẹ̀. Ọ̀nà ìwà ọ̀nì lọ́wọ́ ṣe ọ̀jẹ̀gẹ̀ máa ń wá tó ń gbé kiri. Ìyálàyà ògùn ló máa ta. Kí ló fẹ́ bẹ̀rẹ̀? Wọ́n pọ̀ ìsinmi orúkọ̀kú náà mọ́ ni. Kò dẹ̀ ní dá fún ẹ. Kí ló fẹ́ gangan? Ṣé o mọ̀ pé bó ṣe máa ń ṣe káàkiri tó ń ṣe bí olófò kiri tó ń bẹ̀rù ẹ̀? Gbogbo ayé bẹ̀rù ẹ̀, mi ò bẹ̀rù ẹ o. Wo ojú kó tó máa báyọ̀ sọ, ó ń ṣí eré ni. Náà ọmọ kan wà ń bí sìn. Ọlọ́run ló ní kí n ní káwọn ọmọ yẹn lọ léèsì láìpọ́n wà lábẹ́ tẹ́ǹsì yóò wọ́n ti ní ṣá wẹ́lẹ̀wẹ́lẹ̀ ó yá wèrè ni. Ògùn fẹ́ pa ẹni kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Abẹ́ máa gbà mí nítorí Ọlọ́run. Ó ń ṣí eré ni. Orúkọ̀kú ọmọ ni. Mo dẹ̀ ní ìyàgbá fún ẹ. Wọ́n tó bá yàgbá fún ẹ, kò ní ìyàwó fún ẹ. Èmi ìjọba jàngólò ará àdúgbò. Ará àdúgbò tẹ́lẹ̀ orúkọ̀kú price ni. Mo dẹ̀ ní dábúlẹ̀ láyà. Wọ́n wá ẹ kiri. Àwọn ìjọba ń wá ẹ kiri, wọn ò tí ì rí ẹ mú. O tún fẹ́ fi tiẹ̀ kó bá tèmi. O mọ̀ pé mo máa ń wọ̀nù ẹ. Mo máa ń wọ̀nù ẹ pé tó bá ń ṣòṣì, mọ́ bí tó máa ń ṣòṣì sí o. Èmi ò gbádùn o. Àwọn kan tó ń ṣe ti bá kọ̀ pa ẹ̀sìn wá rí pé ikú yẹrí. Ó ṣe tí ò dáa. Ó torí pé ó lágbára. Kíkéré lábẹ́rẹ́ tèmi kéré kì í ṣe mímì fẹ́ di ẹ̀ ò bọ́dì kan náà fi ṣe. Tó bá jẹ́ ẹ̀kọ́ wàá kú dànù o. Ó ṣe eré ní. Adé máa gbà mí pé tí mo rà ń sìn. Orúkọ̀kú tọ́lọ̀ ẹ̀. Ìyáwó yàrá kì í ṣe mí ẹ̀. Tí mo bá ọjọ́ bá sírí, ó máa wojú lọ́nà. Àwọn orúkọ̀kú ìyáwó yàrá bí ìyàwó ọ̀dà. Mi ì dẹ̀ fẹ́ pààyàn lẹ́nu. Tí gbogbo ojú bá wọ́n pa nínú igbó. Bí kẹta tí ìtì ẹ̀ kọ̀. Bí kẹta bá pọ̀ ọ̀bà. Tó fọ́ọ̀gì ìrọ́pọ̀ yọ. Bí tèmi jàngólò kọ̀. Kò ní dábí ọlọ́yà orúkọ̀kú. Wọ́n tó bá rí ni mo wá wọ́ ọ̀nà ẹni. Tọ̀fún mi fún àwọn bọ́ìsì mi dání. Èmi nìkan ọmọ tó jà mí gbé. Ìwọ orúkọ̀kú ẹni màá rẹ́yìn ẹ̀ ládùúgbò yìí. Màá rẹ́yìn ẹ̀ nílùú orúkọ̀kú. Ẹ̀dẹ̀ ń wá ajá ẹ ti wọlé ẹkùn mi wá o. Ó dẹ̀ di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. Ó ti yẹ. Orúkọ̀kú. Torí tí n bá pa ẹ́ tán, àwọn ọmọ ogun àwọn ọmọ lẹ́yìn tó ń sọ̀rọ̀ ẹ̀ màá tún kó ogun ọjọ́ màá tún pa wọ́n. Torí kí àwọn ìjọba ẹ̀gán tó rí ẹ mú, òkú ẹ̀ náà máa rí. Ó ń ṣe eré ní. Ìgbó tí òṣòwò láàmì tí mo rà tí mo ra ń ṣe nǹkan mi. Orúkọ̀kú. Kò dẹ̀ ní dá fún ẹ. Èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Torí tó ṣe ṣe. Ayé ọmọ ọgbà jẹ́ yìí. Gún ni ẹ̀gún. Ẹ̀gún yẹn lẹ́yẹ. Gún mi. Gún yẹn lẹ́yẹ. Ẹ̀yà gún mi. Ó dáa pé ìyá aláya ẹ̀ ní ọmọ púpọ̀ ńlé. Gún mi. Àwọn olórí burúkú ò lè gún mi mọ́ ni. Kò dẹ̀ ní dáa fún ẹ. Ó ní sóríire. Ọlọ́ọ̀bà olórí burúkú àwọn fámílì ẹ ti dé àbí. Eléyìí nífẹ̀ẹ́ àbí. Kò ní dáa fún ẹ. Olórí burúkú tí bá kàn ní kí n pa ẹ̀sìn mo pa ẹ̀ sàárà ni. Kó sì kúrò. Tó tí mo ní kí n rọra máa mú nǹkan mi. Olórí burúkú rẹ̀ fẹ́ fi tiẹ̀ kó bá mi. Kò ní dáa fún ẹ. Jàngólò